Ẹdó, Kogi àti Kwara. Bó ṣe rí nílẹ̀ Haúsá náà nìyẹn. Àwọn tó wá jẹ́ mẹ́fà tó jẹ́ core Hausa state yẹn, Sokoto, Kebbi, Zamfara, Jigawa, Kano àti Katsina. Mẹ́fẹ̀ẹ̀fà lónìí ni o, lánàá ni o, gbogbo àwọn tán jẹ́ gómìnà Fúlàní. Ẹ lọ wo gbogbo àwọn tán jẹ́ sẹ́nétọ̀ wọn, House of Rep members wọn, House of Assembly wọn, àwọn wo ló wà ń bẹ̀? Fúlàní. Ẹ kàn máa rí Haúsá Fúlàní kọ̀ọ̀kan tó máa là wọ́n láàrin. Ẹ wá wo gbogbo àwọn towns and cities tó wà ní abẹ́ gbogbo àwọn state tí mo kà sílẹ̀ yìí, gbogbo àwọn tá a lè pè ní ọba, emir ní gbogbo àwọn ibi tí mo sọ sílẹ̀ yìí, àwọn wo ni? Fúlàní. Afọbajẹ Fúlàní. Àwọn indigenous people wa ń kọ́, àwọn Haúsá gangan tán jọ ọmọ onílẹ̀, àwọn náà máa wọṣọ bíi green, tán máa dé fìlà pupa, tán máa ṣe lẹ́yìn emir. Àwọn ti di ẹrú, aṣọ tán dẹ̀ àti ìrandíran tán máa wò kú nìyẹn. Tí àwọn bàbá wa ò bá ṣẹ́gun wọn 1840 1878 ta kà sílẹ̀ yìí, bí ìran Yorùbá ò bá ṣe rí lónìí ni ìran Haúsá ṣe rí lónìí. Òun ni ohun táwa ń sọ tí àwọn Àkànbí Ọlọ́ba, MS Bàbá, Olówó Èkó, gbogbo àwọn ìyá wa, Òṣàtọ́lá, Mólíká, Big Joe, Sayala, ohun tí ó dá lé lórí nìyẹn pé àwọn ará bí yìí fẹ́ gba ilẹ̀ ni. Wọ́n ní ètekéte, wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Ó yẹ wá wò. Mo sọ lẹ́ẹ̀kan, Daura ó ní orírun àwọn ìran Haúsá. Bídà ó ní orírun àwọn Tápà, àwọn Nupe. Ẹ wá wo ilẹ̀ Yorùbá, gbogbo wa la mọ̀ pé Ilé Ifẹ̀ ní tiwa, ṣùgbọ́n Ọ̀yọ́ ní ilé agbára wa. Aláàfin Ọ̀yọ́ òun ló máa sọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò láti pé kán kógun ja ibikíbi láti protect ilẹ̀ Yorùbá. So wọ́n mọ̀ pé Ilé Ifẹ̀ yẹn kò ní túmọ̀. Ibi tí agbára ilẹ̀ Yorùbá wà náà ní Ọ̀yọ́, táwọn bá ti lè gba Ọ̀yọ́. Ṣùgbọ́n nígbà tí àwọn irúnmọlẹ̀ tó jẹ́ pé ìran tí Ọlọ́run dá wa, àwa fúnra wa la mọ̀ iyì ara wa, la mọ̀ agbára àwọn irúnmọlẹ̀ wa, wọ́n destroy Ọ̀yọ́ ní tòótọ́. Ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé ibi tá a mọ̀ sí Ọ̀yọ́ lónìí, òun kọ́ ni Ọ̀yọ́ àkọ́kọ́. Wọ́n dọ̀yọ́ mi sílẹ̀. Ká ní pé wọn ò tún gbé Ọ̀yọ́ dìde ni, àbí pé wọ́n kàn rí wọn kọ́ńkà pátápátá níbẹ̀ yẹn, ibi tí Fúlàní bá tún ti gba agbára ilẹ̀ Yorùbá nìyẹn. Kẹ́ lè mọ̀ báwọn arábì bí wọ́n ṣe ń operate. Láti ìgbà àwọn bàbá wa ti wá ṣẹ́gun wọn létí 40 tá ń sọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ yìí o, wọn ò tí ì dúró. Ọ̀tọ̀ nìkan jagun, ọ̀tọ̀ nìkan lo ọgbọ́n àti ète o. Ọgbọ́n àti ète wo wá ní Fúlàní ń lò láti ìgbà yìí títí di òní? Òun náà ni pé wọ́n ti farabalẹ̀, wọ́n ti study wa, wọ́n ti mọ irú ìran tí ìran Yorùbá ń jẹ́. A kì í ní àkíyèsí, ẹnu wa ò kì í tètè kò, a dẹ̀ ti máa ń gbàgbé nǹkan. Wọ́n dẹ̀ mọ̀ wípé àti kọ́ńkà wa ó máa gba àsìkò. Planning ni. Wọ́n dẹ̀ ti ń ṣe bọ̀ successfully. Wọ́n ti ń ṣe bọ̀ successfully. Tẹ́ bá wà wò lónìí, Fúlàní pọ̀ ní àárín wa débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn nínú ọ̀rọ̀ àti ìṣe wọn lẹ́kàn fi lè fura pé ó dà pé Fúlàní ni ọ̀gbẹ́ni, torí gbogbo tó mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọ́n mọ̀, wọ́n gbédè wa, wọ́n jorúkọ wa, ilẹ̀ wa náà bí wọn sí tán dàgbà sí. Ṣùgbọ́n ẹ máa rí àwọn ọ̀rọ̀ tí ọmọ àlè tó jẹ́ pé ẹnu ọmọ àlè nírú ẹ̀ ti lè máa jáde, lè máa fi fura pé ó dà pé Fúlàní ni ọ̀gbẹ́ni. Wọ́n ti fẹ́ wa lọ́kọ, wọ́n ti fẹ́ wa níyàwó, wọ́n sòpọ̀ ní àárín wa tán ti darapọ̀ gidi gan. Ibi tí wọ́n ti ń dilute gbogbo ń tá ń pè ní ọ̀nà Yorùbá nìyẹn. Wọ́n ti ń sáwọ̀ wá ní àárín ní gbogbo ọ̀nà. Tẹ́ ẹ bá wo gbogbo láti Ìlọrin wá, gbogbo Òkè Ògùn yẹn, gbogbo èmi ni
Ṣakí gangan Ìbàràpá méjèèje Ìgbòho Làlátẹ̀ Igbóọrà àdúgbò àwọn dé gbogbo Ẹdẹ Ìlọrin Òṣogbo tá ń sọ yìí ẹlòmíì báyìí wàá rò pé ọmọ Yorùbá ni 100% tí ìtẹ̀ ṣe pé bóyá 50 bóyá 5 pé Yorùbá Fúlàní agbédè tó gbọ́ òun náà jorúkọ ẹ ṣùgbọ́n wọ́n àtọ́lẹ̀ ti jẹ́ pé orúkọ mùsùlùmí kéèyàn máa jẹ́ Muhammed Yusuf wàá rò pé Yorùbá náà ni tó bá ti ń sọ Yorùbá lẹ́nu torí pé ìta ti sọnù ti pọ̀ jù ọ̀rọ̀ bòmí nìyẹn. So òun ni mo fẹ́ pe àkíyèsí wa sí wípé gbogbo ẹni tó bá ń wo àwọn show táwọn MS Baba máa ń ṣe tá a sọ pé ẹ kàn tako ẹ̀sìn ní kì í ṣe pé tako ẹ̀sìn a sì ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí ni ká kọ́kọ́ dìmú wípé ìyàtọ̀ wà láàrin kéèyàn máa ṣe ẹ̀sìn àti kéèyàn máa ṣe ẹ̀sìn. Ẹ̀sìn ni ẹni tó rò pé òun ṣẹ̀sìn gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀-o-jíire tó ń bú àti ìrandíran babalábàbà ẹ̀ ó ń fira ẹ̀ṣẹ̀ sìn ara tiẹ̀ gangan tí ó mọ̀ ó ń fi ìran ẹ̀ ó fi ń ṣe ẹ̀sìn àti gbogbo ẹbí ẹ̀ pátápátá ló fi ń ṣe ẹ̀sìn. Ohun tí èmi ń dìmú nínú nǹkan tí wọ́n ń sọ ni pé tó o bá tiẹ̀ máa ṣe ẹ̀sìn jẹ́ kí ìjẹ́ ọmọ Yorùbá ẹ̀ kó come first. Ọ̀pọ̀lọpọ̀ ogun ta kà sílẹ̀ gbogbo àwọn bàbá wa tán ìjà wọ́n ṣẹ̀sìn Islam náà. Tẹ́ bá tún wá wo bá ṣe mú ẹ̀sìn Islam ní ilẹ̀ Yorùbá nísìn sí bí àwọn bàbá ńlá wa ṣe mú nígbà yẹn ẹ rí pé ó yàtọ̀. Ìjẹ́ Yorùbá ni àkọ́kọ́ lọ́dọ̀ àwọn bàbá ńlá bàbá wa. Àwọn mọ̀ pé ọ̀tọ̀ ni kí mo jẹ́ Yorùbá kí n jẹ́ Mùsùlùmí, ọ̀tọ̀ ni pé ká sọ pé Fúlàní a máa wá gbà fún Fúlàní gẹ́gẹ́ bí olórí nítorí pé àjọ ń ṣe ẹ̀sìn. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìjẹ́ Yorùbá must come first. Ìgbà yẹn ni ẹnu fi gbọ́dọ̀ kó ìṣọ̀kan ó ṣe pàtàkì. A sì máa padà sórí àwọn eléyìí torí mo ní ìpele méjì ni ọ̀rọ̀ yìí máa dálé lórí. Ìpele kejì nítorí ọjọ́ ń lọ òun náà ni ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣé rí a gbọ́dọ̀ má sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Mo sọ síwájú program show táwọn olówó Èkó máa ń ṣe àtàwọn MS Baba bó ní kálukú ṣe rí ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ń tako ẹ̀sìn ni. Àwa kan rí pé èmi á sọ tinú tèmi bó ṣe rí gẹ́lẹ́gẹ́lẹ́ pé wọ́n tako yẹn ó dùn mọ́ mi pé wọ́n tako wọ́n ń tú àwọn àṣírí jáde ó dùn mọ́ mi dáadáa ní pàápàá. Kí nìdí? Oníṣẹ̀ṣe lèmi wọn ò dẹ̀ bí mi sínú ẹ̀ 35 years ago fúnra ara mi ni mo ní láyé mi ò ní ṣe ẹ̀sìn Kristẹni mọ́. Èmi náà jáde Germany ni mo ń gbé nígbà tí mo ń sọ yìí. Mo ti sọ̀rọ̀ yìí dáadáa láìmọye ìgbà lórí àwọn ètò rẹpẹtẹ sẹ́yìn torí ọ̀nà tèmi gbà jáde tí mo sọ pé mi ò ṣe ẹ̀sìn hallelujah yìí mọ́ ó tó nǹkan tá a lè fi ṣètò láàyè ọ̀tọ̀ mi ò lè máa repeat yẹn bíbáyìí. Bọ́n tí mo ń try láti sọ ni wípé bí wọ́n ṣe wá bí mi sínú ẹ̀ yẹn tí mo dàgbà sínú ẹ̀ tí ọmọ ọdún 4 mo wà tí bàbá tó bí mi tó ti kú ìyá mi ló tọ́ mi dàgbà adẹ̀jẹ́ 4. Mo nífẹ̀ẹ́ ìyá mi tí ó jẹ́ pé mo nífẹ̀ẹ́ ìyá mi kọ́lọ́ bá mi foríjì ìyá yẹn bí tó bá wà lónìí. Mi ò èèyàn kan tí mo bẹ̀rù ní ayé torí mo jẹ́ ọmọ líle ní kékeré gidi gan tààrà kò tí ẹsẹ̀ tó mọ̀ pé màá dàgbà láyé níbi tí mo jọmọ líle dé. Kò dẹ̀ sí nǹkan tí mo jọmọ líle sí náà ju pé mo hate ìyàn jẹ. Ìjà oníjà ni máa ń jà kiri mi ò kí ń gbà kò sẹ́ni ọ̀hún kò sí kó gbé mọ́ dání máa kojú ẹ níwọ̀n ìgbà tí mo rí pé ó fẹ́ yàn jẹ ni. So nígbà tí mo wá pinnu pé mi ò lè ṣe ẹ̀sìn Christianity mọ́ ìṣòro kan ni mo wá ní. Òun náà nìyá mi tó jẹ́ olóyè nínú church tí mi ò dẹ̀ mọ̀ nǹkan kan pa ìṣẹ̀ṣe. Mo kàn gbọ́ pé babaláwo òrìṣà mi ò mọ̀ nǹkan kan pẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo wá máa lọ sí Nàìjíríà
for the first time lẹ́yìn ìgbà tí mo ti make up mind mi pé mi ò ṣe ẹ̀sìn mọ́, mo wá ẹ̀rù ń bà mí torí pé mo ti ready láti sọ fún ìyá mi pé èmi ò ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì mọ́ o. Kí ló dé ń bà mí lẹ́rù? Bí mo ṣe nífẹ̀ẹ́ ìyá mi tó, mi ò nífẹ̀ẹ́ nǹkan tí ìyá mi á sọ pé a gbọ́dọ̀ gbọ́, o gbọ́dọ̀ o fẹ́ ṣe kí ni, kí ló irọ́. So ìyẹn ń bà mí lẹ́rù. Mo dẹ̀ mọ̀ pé kò sí ohunkóhun tí ìyá mi lè sọ, ìṣẹ̀ṣe yẹn ni máa ṣe, nítorí pé máa feel so stupid kí n ti mọ ohun tí mo mọ̀, ohun tí mo rí, ohun tí mo gbọ́ ní Germany tí mo fi make up mind mi pé enough, mi ò bá wọn ṣẹ̀sìn mọ́. Kí n tún wá sọ pé nítorí pé ìyá mi ní pé mi ò gbọ́dọ̀. Tí máa ní ìyá mi, ìyá bàbá, ìyá bàbá ńkọ́ níbi táwọn wà, ṣé ni tí wọ́n máa dùn pé lẹ́yìn ìgbà tí mo ti mọ̀ tọ́, mo tún sì ń ṣe ẹ̀sìn. Ká má fọ̀rọ̀ gùn ṣá, kí n má lọ digress. Mo dé Nàìjíríà, mo pè ìyá yẹn jókòó, inú mi dẹ̀ dùn, irú ìyá tọ́lọ́run fún mi. Nígbà mo dà, èmi ò ṣẹ̀sìn mọ́ nǹkan, ìyá mi ò sọ pé a gbọ́dọ̀, ṣe ló béèrè pé kí nìdí. Bó ṣe béèrè pé kí nìdí báyìí, inú mi ti dùn. Nígbà tí mo tẹ́ ní mi ò ṣẹ̀sìn, ìyá mi ní ṣe mùsùlùmí, Islam ló wá fẹ́ ṣe, mo ní Islam kẹ̀, mo ní rọ́ o. Ṣé bí ẹ̀sìn mi wà, ṣé bí ẹ̀sìn àbáláyé ni tàwọn baba ńlá baba wa, ìyẹn lèmi fẹ́ ṣe o. Ìyá mi ní ẹni tó ṣẹ̀ṣẹ̀ ti ìlú òyìnbó dé lẹ́yìn ọdún mélòó ló wá ní o ṣe ẹ̀sìn Christianity mọ́. Kí nìdí o, kí lórí? Inú mi dùn bí ìyá mi ṣe béèrè, mo wá ṣe àlàyé. Nígbà mo ṣàlàyé tán, ìyá mi ní wow. Ìyá mi ní pẹ̀lú gbogbo àlàyé tó ṣe sílẹ̀ yìí, àfi kó ń súre fún ẹ, kó ń dẹ̀ wíṣẹ́ ní lọ, kó ń dẹ̀ tiẹ̀ lẹ́yìn pé ohun tó fẹ́ ṣe, torí pé kò sí ohun tẹ́nì kankan lè sọ mọ́ pẹ̀lú gbogbo àlàyé tó ṣe sílẹ̀. Ni mo fi dùn. Àtìgbà yẹn ṣá ni mo ti rìn ní ìlànà ìṣẹ̀ṣe, ọpẹ́ dẹ̀ ní fọ́lọ́ lónìí. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ tí mo ń try láti fàyọ gbà ni wípé ojú méjì làwọn yẹn fi ń wo ìkànnì àti àwọn ètò tẹ́ máa ń ṣe. Àwọn kan ní wọ́n ń tako ẹ̀sìn ni àbí wọ́n bú Islam àti Christianity. Àwọn kan ní kò rí bẹ́ẹ̀, èyíkéyìí tó wù kó jẹ́. Lọ́dọ̀ tèmi, tẹ́ bá náà tako náà ni bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ta náà máa bú bàbá ńlá bàbá ẹ̀ tínú ẹ̀ máa dùn. Bí mo ṣe wà nínú ẹ̀sìn Christianity tó, kí n tó sọ pé mi ò ṣe mọ́ yẹn, o lè máa sọ̀rọ̀ Ògún Ọ̀rúnmìlà kankan kó máa bú wọn tí a dẹ̀ ti mọ̀ nínú ìtàn pé bàbá ńlá bàbá wa ni wọ́n. Kínú mi dùn náà. Kò tí ì sí nǹkan tí àwọn ẹlẹ́sìn yóò ti sọ tàbí kan ti ṣe tán nípa ẹ̀sìn àwọn bàbá ńlá bàbá wa. So táwọn kan bá wá dìde nísìnyí tí kì í tiẹ̀ wá ṣe pé wọ́n ń bú, wọ́n ń fa àwọn nǹkan yọ nínú ìwé. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi mọ̀ kankan pa Islam, mi ò rìn nínú ẹ̀rí. Ṣùgbọ́n tipẹ́tipẹ́ ni mo ti mọ̀ wípé ẹ̀sìn tí ó bá bí Maitaseni, tí n bá ní Maitaseni, ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ̀ bá tí ìwọ bẹ́ẹ̀ bí 45 sí 50 years of age, ẹ lè má mọ àwọn tó ń jẹ́ Maitaseni. Àwọn tó bá ti ń wọ bí 45 sí 50 sókè lọ, náà lè mọ, àbí sísàlẹ̀ ẹ̀dẹ́lẹ́ máa pé, náà lè mọ àwọn tó ń jẹ́ Maitaseni. Àwọn náà dàbí Boko Haram tó ní. Àwọn náà kọ́kọ́ wá pa wá rẹpẹtẹ ní Nàìjíríà ní early and mid 80s. Wọ́n pera wọn ní Maitaseni nígbà ayé Buhari, tí Buhari jẹ́ olórí ilẹ̀ wa ní 83 sí 85 làwọn Maitaseni. Àwọn kọ́kọ́ ni àwọn tán kọ́kọ́ jáde bí jihadist tán pa wá ní Nàìjíríà ń gbà yẹn. Lẹ́yìn àwọn Maitaseni, tipẹ́tipẹ́ lè ti mọ̀ pé ẹ̀sìn tó bá bírú àwọn yẹn, tó bí Boko Haram, ISWAP, Fulani herdsmen, El-Kazaki, àwọn kan wọ́n ní Lakaru àbí Lakarawu ọ̀wọ̀ tẹ́bà tán tó jáde nísìn. Tó Buhari fúnra rẹ̀, Rufai, Al-Suna, Al-Sayaf, Al-Shabab, Jamal Islamiyya, Daesh, ICC, Hezbollah gorilla, lọ bẹ́ẹ̀. Bí ẹ̀sìn ṣe pọ̀ tó láyé, tí ẹ̀sìn kan bá bí irú àwọn ọmọ báyìí,
tipẹ́tipẹ́ lè sì mọ̀ pé ó yẹ kán tan ìmọ́lẹ̀ dáadáa sí irú ẹ̀sìn bẹ́ẹ̀ ká wo kí ló ń ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́. Ṣùgbọ́n èmi ò mọ kankan pa ẹ̀sìn, mi ò dẹ́ ṣe ní tí mo lè ever sọ pé mo fẹ́ lọ gbé Quran àbí mo fẹ́ lọ gbé Bible láti gbà mo ti kúrò nínú ẹ̀ pé mo fẹ́ lọ ka. In fact, the easiest way to lose me tèmi àti ẹ bá ní conversation ni pé kò kàn sọ pé Quran sọ pé àbí Bíbélì sọ pé ní ẹsẹ̀kẹsẹ̀ báyìí brain mi ti switch off, mo lè wà pẹ̀lú ẹ̀ mi ò gbọ́n kankan mọ́. Ṣùgbọ́n ìwọ sọ pé Ifá sọ pé gbogbo rárá mi máa dìde ní gbogbo etí mi mo fẹ́ gbọ́. Ṣùgbọ́n ọpẹ́ wa ní fọ́lọ́run pé ìkànnì mo kàn dẹ̀ ń gbóríṣiríṣi jàgídíjàgan kógun jàlú ogun bádìrú pátápupa abókùsùn wọn ni kan pa wọn kan gé wọn lórí kan wá pé really wọ́n ti ń sọ pé èèyàn gbọ́dọ̀ tán mọ́lẹ̀ sí kíni but mi ò kíà nítorí pé mo ti mọ̀ pé ó ní bó ṣe jẹ́ pẹ̀lú ẹ̀ nítorí gbogbo wàhálà oríṣiríṣi tá a ń rí káàkiri ayé tó ń ṣẹlẹ̀ àti nílùú wa lásán yẹ ká mọ̀. So mo sọ pé èmi o ohun tó ń ṣe ojú tẹ́nibọ̀dì bá fi wò kò má tà nítorí pé inú ìwé wọn náà ti ń ka jáde. And now nígbà tí wọ́n bá wá sọ lọ tán sọ́bọ̀ táwọn kan wá pè tí wọ́n máa wá argue torí ń tọ́pọ̀lọpọ̀ wọn ò mọ̀ ni pé àwọn kan wà tán kan fọwọ́ lẹ́nu tán gbọ́ gbogbo argument ìgbà mìíràn tẹ́yìn náà bá wọn fà á tẹ́yìn kan bá wọn fà á it is not really about them but àwọn kan wà tán wò tán dẹ̀ sì máa wò tán máa make up mind wọn torí àwọn máa wá láti defend tí ò ṣe defend because wọ́n ti ka kíni jáde black and white ni ẹni wọn tú dáadáa àti a máa wò pé most of the time ó yẹ ká ṣètò ilé once and for all lónìí. Wọ́n ní Allah kì í ṣọlọ́run ẹ lọ́lọ́run ni ok fine èdè yẹn èdè àwa ọmọ káàrọ̀ oòjíire ni wọ́n ti ń sọ lórí ìkànnì tipẹ́tipẹ́ ṣùgbọ́n nígbà tí ẹ bá wá argue tẹ́ máa lọ mú ẹ̀rí àwọn ms bàbá àtàkàn bí ọlọ́ba ti ẹ̀ gbìyànjú tí wọ́n ní ẹ̀rí dà tẹ́ máa lọ mẹ́rin wá kúrò kò sí nǹkan tó fẹ́ pè mí sọ tí wàá sọ pé ẹ̀rí inú Kùránì ló wà bá ló ṣe máa mú ẹ̀rí inú Kùránì láti support Kùránì ìyẹn ò fẹ́ gbọ́ jẹ́ ká wà logical in our thinking but téèyàn bá lọ argue lórí nǹkan kan tó jẹ́ pé side kan ló mọ̀ ọmọ the other side argument in fact ó kàn máa look stupid nígbà mi ni nígbà tá a wà ní year 1 ní yunifásitì Òṣàtọ́lá ó ní módù kan tí a ṣe wọ́n pe módù yẹn ní critical academic writing wọ́n á ní ká kọ argumentative essay lórí nǹkan kan topic kan fún àpẹẹrẹ kan sọ pé bóyá mọ́tò Mercedes ó dáa ju Toyota lọ àbí Toyota dáa ju Mercedes lọ tí lecturer láti sọ fún wa pé ìwọ tí o bá fẹ́ gba máàkì tó high tó dẹ̀ fẹ́ jẹ́ kí a mọ̀ pé èèyàn torí ẹ̀ pé ni ẹ́ nínú argument àti submission ẹ̀ tó bá sọ pé Toyota dáa ju Mercedes lọ ni ìwọ fẹ́ argue lórí kàn ní mọ̀ nípa Mercedes nìkan Toyota nìkan o gbọ́dọ̀ mọ̀ everything nípa Mercedes náà argument ẹ tó lè nítumọ̀ kó tó lè máa argue pé Toyota dáa ju Mercedes lọ o kò fẹ́ argue pé Toyota dáa ju Mercedes lọ gbogbo mọ́tò tó ti lò rí láyé Toyota ni o lo Mercedes rí báwo argument ẹ ṣe fẹ́ nítumọ̀ so tó bá mọ̀ everything nípa Mercedes gbẹ̀yìn wàá máa argue tó bá ti ń argue gbogbo nǹkan láyé ló ní negative ló ní positive side ẹ̀ wàá lè máa sọ pé okay ọ̀dọ̀ Mercedes náà nítorí ìdí báyìí ọ̀dọ̀ téèyàn bá jókòó sínú ẹ̀ ó ní comfort wà ń bẹ̀ then power steering ẹ̀ ó ní di much space kó tó lè ṣe u-turn unlike Toyota but nítorí ìdí wàá tún counter láti yẹ kán mọ̀ pé Toyota ni wọ́n dìbò fún bọ́ ó mọ kankan pa Mercedes àbí ìwọ gan ó mọ kankan pa Toyota Mercedes nìkan
lólórí ó dẹ̀ ágì pé ó dájú Toyota lọ, kí ló mọ̀ pa Toyota bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. wọ́n á wọ́n pé òkè ẹ wá ágì nísìnyí pé Allah náà lọ́lọ́run ó dẹ̀ mọ̀ nǹkan kan nípa Ọlọ́run. Look, níbi tí mo jókòó sí ohun tèmi mọ̀ tó dá mi lójú, kò sí mùsùlùmí tó mọ Ọlọ́run tó máa wá ágì pé Allah náà ni Ọlọ́run, kò mọ Ọlọ́run ni. Nǹkan méjì ni, tó bá mọ Ọlọ́run ìsídà kó máa ṣẹbọ, kó máa ṣẹ̀sìn Islam mọ́, tàbí kẹ̀ kó yọ àdá kó máa bá ẹnikẹ́ni tó bá pe Allah ní Ọlọ́run kó máa bájà. Àwọn gan ló yẹ kán máa bá ẹni tó bá pe Allah ní Ọlọ́run ló yẹ kán máa bájà. But gbogbo argument wọn torí pé wọn ò mọ nǹkan kan nípa other side, torí pé ó yẹ kó mọ̀ wípé olórí ẹlẹ́bọ ní Yorùbá ń pè ní Ọlọ́run Elédùmarè. Olórí ẹlẹ́bọ òun ni Ọlọ́run Elédùmarè. So gẹ́gẹ́ bí ẹ̀sìn yẹn dẹ̀ ṣe tako ẹbọ tó, òtún ni wọ́n máa sọ pé Allah òun náà lọ́lọ́run Elédùmarè. Láyéláyé kò possible, torí babaláwo ò ní dáfádáfá kó sọ̀rọ̀ lọ títí kó wá sọ wípé nǹkan tó máa sọ ni pé adéfá fún Òṣàtọ́lá wọ́n ní kó karálẹ̀ ẹbọ ni kó máa ṣe, adáfá fún Olówó Èkó wọ́n ní kó karálẹ̀ ẹbọ ni kó máa ṣe, adáfá fún Àkànbí Ọlọ́ba wọ́n ní kó karálẹ̀ ẹbọ ni kó máa ṣe, adáfá fún MS Bàbá wọ́n ní kó karálẹ̀ ẹbọ ni kó. So gbogbo nǹkan pa ẹni tí a pè ní Ọlọ́run Elédùmarè ẹbọ ni. O mọ nǹkan kan nípa Ọlọ́run Elédùmarè, o mọ nǹkan kan pa Ifá, o mọ nǹkan kan pa àṣẹṣe, o dẹ̀ ń kájú pé àwọn náà ni. Mo sọ pé tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ ní ìsídà kó má ṣe èsì yẹn mọ́ kó má ṣẹbọ, tàbí kẹ̀ kí wọ́n gan máa bẹni tó bá pe Allah ní Ọlọ́run kó má bàjá. Fún díẹ̀ yìí mi ṣe máa ń kọrin wípé Allah lẹ mọ̀ ẹ ò mọ Ọlọ́run, Allah lẹ mọ̀ ẹ ò mọ Ọlọ́run, Allah lẹ mọ̀ ẹ ò mọ Ọlọ́run, Allah lẹ mọ̀ ẹ ò mọ Ọlọ́run. Lárúbáwá ló ní Allah, Yorùbá ló lọ Ọlọ́run. Allah lẹ mọ̀ ẹ ò mọ Ọlọ́run. Allah bóyá kẹ́ bá wa ránṣẹ́ sí ìpínlẹ̀ ọ̀rọ̀ Òrìṣàlékan Ìbẹ́nilé àti 100 kan fi ata àti epo àti iyọ̀ sí kó dọni tí táwọn Fúlàní máa jó sí 2025. You know, so nǹkan pọ̀ tó yẹ ká máa sọ. It is such a shame wípé à ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tá à ń sọ̀rọ̀ nípa lásìkò tá a wà yìí. Ẹ fẹ́ gbé ṣàríà wá, ẹ takò ẹ̀sìn mi ni o, ṣàríà tún ni o, ní o kàn lè imagine Sultan of Sokoto kí no nǹkan ti ṣe àwọn ọmọ káàrọ̀ oòjíire o, to be honest, torí pé àwọn ó yẹ ká mọ̀, gbogbo ẹni tó bá nífura ó yẹ ká mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn, wọ́n dẹ̀ ti ń desperate gan nísìn láti lè speed up nǹkan tí wọ́n ti ní lọ́kàn láti ṣe. Nǹkan kan ti trigger ẹ̀, wọ́n ti desperate. Ẹ rí i pé wọ́n kọ́kọ́ gbé bill kan tí wọ́n ní pé kán push it through láti pass ní house bóyá bíi 4-5 months ago tó fail, pé kan sọ gbogbo northern àti southern Nigeria di Sharia state. Ó fail, ọ̀pọ̀lọpọ̀ mọ̀dí tó fi fail. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ pé ta ló tiẹ̀ máa lè sọ pé òun fẹ́ lọ push irú bill bẹ́ẹ̀ láti push it through pé a secular state like Nigeria ṣe rò kó lè pass. Kò pẹ́ lẹ́yìn ẹ̀ la gbọ́ pé wọ́n fẹ́ ṣe Sharia ní Ọ̀yọ́. Shortly before that la mọ̀ àṣírí tó tú lórí Gbádégẹṣin ṣe tán fẹ́ fi jẹ Aláàfin of Ọ̀yọ́, táṣírí tú tí Ṣèyí Mákindé fi gbé gbèsè tó gbé kó tó tẹ̀ wọ́n sọ pé wọ́n tún fẹ́ gbé gba Èkìtì. So ó yẹ ká ti rí pé wọ́n desperate, ó yẹ ká mọ̀ pé ó ní tó ń lọ kó tó múrú Sultan of Sokoto láti jáde láti sọ̀rọ̀. Such a clueless, shameless land grabber sitting on an illegitimate throne. Kó máa kàn sọ fún Yorùbá pé bákan ni. Kó fi just a piece of land, even if it's just 10 by 10 inches, ní that geographical space called Nigeria,
tó lè claim as his ancestral land kó fi hàn wá. wọ́n wá jáde wọ́n sọ̀rọ̀ ṣé rí ó yẹ ká fura àwọn ọmọ Káàárọ̀-o-jíire tán ti gba àbọ̀dé ti pọ̀ jù. ọba Ẹdẹ tó lọ sí ọ̀dọ̀ emir ní Ìlọrin lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ó yẹ kí ọmọ Káàárọ̀-o-jíire ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ máa yẹn. kí ló lọ ṣe ń bẹ̀? why ní àsìkò tá a wà yìí? ọ̀pọ̀lọpọ̀ béèrè ló yẹ ká máa béèrè. iṣẹ́ pọ̀ nílẹ̀ fún wa láti ṣe ju ká máa sọ̀rọ̀ ẹ̀sìn. ẹ má jẹ́ kẹ́sìn yá wa. ṣó yẹ ká máa sọ yẹn sìn níbi tó yẹ pé in tó ti ṣe wá, ogun tó ti jà wá ó ti pọ̀ jù, tó yẹ ká máa bẹ̀rẹ̀ sí yọra wa, ká máa yọsẹ̀ díẹ̀díẹ̀ kó níbẹ̀ láti pé ká lè ṣe kí ni, ká lè sún síwájú bí gbogbo aráyé ṣe ń sún síwájú. àwa ń sọ̀rọ̀ ẹ̀sìn, à ń sọ̀rọ̀. look, mo ní experience kan ní Morocco about 34 years ago. níbi náà Òṣàtọ́lá wà ibà mo wà ní Morocco ní bóyá bíi 5-6 months ago. èmi àti Òṣàtọ́lá jọ ń sọ̀rọ̀. mo wà ní station kan ní Casablanca, mo wá lọ sí Marrakesh ní train station. mo wá ti ń wò mo ṣàpá pé ìlú yìí, mo dẹ̀ ti sọ àwọn kankan fún Òṣàtọ́lá tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo wá lọ yàtọ̀ ya gbé sí fídíò kó wo ohun tí mo ń bẹ́ẹ̀ sọ. ṣé o ti rí gbogbo àwọn tó ń lọ tó ń bọ̀ nínú train station ní Morocco rẹ o? kí n kọ́kọ́ sọ experience mi ti 34 years ago ní Morocco. èmi àtọmọ I was on my way to Germany then. èmi àtọmọ Calabar, Festus lórúkọ ẹ̀, lájọ rìn jọ yẹn ní Morocco. a ní transit. táwọn ọmọ Morocco ibà ti ń bọ̀ báyìí, tán bá ti rí wa gẹ́gẹ́ bí dúdú náà, wọ́n ti máa sòdí wọn tí wọ́n máa lọ́wọ́ báyìí Muslim pé ṣé Muslim ni wá. wọ́n máa béèrè pé country pé country wo wá ní Nàìjíríà, Muslim pé ṣé Mùsùlùmí ni wá. tá bá ti ní pé èmi obviously àti Festus náà kò sẹ́ tó jẹ́ Muslim ni wá. tá bá ti ní no Muslim, ìmí máa tutọ́ pẹ́, wọ́n máa tàpá, wọ́n máa ṣe báyìí, wọ́n tún máa pe àwọn èèyàn pé wá wà àwọn tí ó ń ṣe Mùsùlùmí, wá wà àwọn kèfèrí o. kán máa wà aggressive gan. ìmọ̀ nílùú wàhálà wọlé lé. àwọn ọlọ́pàá wọn dẹ̀ wà ń bẹ̀ pẹ̀lú bọ́n lọ́wọ́ tí wọ́n dúró káàkiri. àwọn náà kan máa gbójú sẹ́gbẹ̀ẹ́ ni, wọ́n á tún máa pa àwọn èèyàn pé wá wà àwọn tí ó ń ṣe Mùsùlùmí, àwọn yẹn máa sọ̀rọ̀. àwọn gúrùpù náà tún yọ, àwọn náà tún ṣe the same thing. so láti gbà yẹn ni mo ti máa ní nínú orí mi pé wow, àwọn pípé wà backward gan ní Morocco. kó yẹ pé tẹ bá kàn ti rí èèyàn dúdú àbí ẹni tí ó jẹ́ foreigner, the first thing tẹ fẹ́ mọ̀ ni pé ṣé Muslim àbí kò ṣe Muslim. tí ìbàdàn ti ń ṣe Muslim, kẹ wà aggressive, kẹ fẹ́ nà, kẹ máa tàpá, kẹ máa tutọ́, kẹ máa bú, kẹ máa irú olúwo lélẹ̀. ká má fọ̀rọ̀ gbòṣá. mo lọ Morocco bíi 5-6 months ago lèmi àti Òṣàtọ́lá lórí fóònù. wọ́n wà ní train station yẹn. mo dẹ̀ ti lò bóyá bíi 5-6 days ní Casablanca kó tó wá di pé mo fẹ́ lọ sí Marrakesh. wọ́n á sọ fún Òṣàtọ́lá pé intanson pa ọ̀rọ̀ ẹ̀sìn Nàìjíríà rẹ o. ó jẹ́ mọ̀ pé láti gbà mo ti dé Morocco mi ò lè believe, torí ohun tí mo experience mi ní 1991 ló wà lórí mi, but mi ò tẹ́rí tó jọ. wọ́n ti rìn jìnnà sí gbogbo yamayama yẹn. ó tẹ́rí bígbà tí mo wà ní England, mo wà London náà ni. in fact mo fẹ́ mu bíà anyway àti bá wọ̀ mo mu bíà lọ. kò sẹ́ni, ẹ wá wo àwọn ọ̀dọ́. ìyẹn ni mo sọ fún Òṣàtọ́lá, mo ní gbé sí fídíò kó fojú ara ẹ rí. o ò lè rí ọ̀dọ́ kankan under 35-37 years of age kò ṣe ìjáàbù náà pé tán máa fi bo, tán tiẹ̀ máa bo ojú ni, kì í ṣe pé tán bo gbogbo ara o. kò sí. wọ́n máa wọ jeans, wọ́n á wọ t-shirt wọn ni. àwọn tí wọ́n wá ń bojú, àwọn yẹn bóyá bíi 40s tí wọ́n ti marry, tó ti di màmá, wọ́n dẹ̀ máa ra bo ojú lásán ni. àwọn yẹn náà dẹ̀ ju bóyá 50%, you know. bọ̀ pé kí n wá rí èèyàn kan tó wé òṣùká sórí àbí tó dá gbogbo ẹ̀ bólẹ̀, kò sí tó jọ. wọ́n á wò pé ṣẹ́rí àwọn èèyàn wọ́n ti ń kónú pálapàla. irú yẹn làwa wà láṣẹṣẹ wa ń sọ̀rọ̀ ẹ fẹ́ ṣe ṣàríà ẹ̀sìn mi ni o ẹ̀sìn. what is really wrong? but wọ́n ní tí náà bá tán aṣọ ẹ̀jẹ̀ kò lè tán lè kanná.
ní ìwọ̀n ìgbà tí Fúlàní bá wà ní àárín wa ní orílẹ̀-èdè tán pè Nàìjíríà yẹn, kò sí tẹ́nì kankan lè ṣe sí, kò lè sí peace. Ìpèkọ́ ó dẹ̀ ti torí pé àwọn ò kí ń give up lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti pé wọ́n fẹ́ islamize, wọ́n dẹ̀ kò sí nǹkan kan tó lè change mind wọn. So òun nínú tèmi ṣe dùn pé ètò yìí wọ́n gbé sílẹ̀. Téèyàn bá ti bú bàbá mi, ìyá mi for so many years, táwọn kan dẹ̀ jáde láti kọ̀yà láti pé káwọn náà máa sọ pé bẹ́yìn náà ṣe wà rí, fine. O ò lè bú ìyá mi àbí bàbá mi náà kó wá sọ ìkan sọ fún mi níjọ́ òun náà ní àwọn yẹn tán bú ìyá yẹn tán bú bàbá yẹn wọn ṣe mùsùlùmí, ànábì tóun sàwálà làṣàmọ̀ kan máa sọ ní after tán bá ti sọ orúkọ yẹn pé kò sọ fóun bẹ́ẹ̀, Kùránì tó ń sọ fóun bẹ́ẹ̀ ní kéèyàn má bẹ̀sẹ̀ ẹlẹ́sìn. Mo ní ṣé Kùránì gbọ́dọ̀ sọ fún ẹ pé kó má bẹ̀sẹ̀ ẹlẹ́sìn? Ìjẹ́ Yorùbá àti ọpọlọ tèmi ti sọ fún mi pé mi ò gbọ́dọ̀ bú ìyá oníyá, mi gbọ́dọ̀ bú bàbá oní bàbá. Tó bá ti bú rá bú tiẹ̀ padà, kò sí bó ṣe fẹ́ ṣe náà. So o expect kó bú yéèyàn kó má bú tiẹ̀ padà. So ìwé kankan ní láti sọ fún mi, ìjẹ́ ènìyàn mi, ọmọlúwàbí mi sì sọ fún mi pé mi ò gbọ́dọ̀ ṣe é. So bóyá kí n dúró báyìí náà Òṣàtọ́lá, mo ṣe làbọrú ẹ̀làbọ̀yì bọ́ ṣiṣẹ́. Gbó atọ́ àsúre ìwòrìwò fún ẹ ṣeun bàbá ikú ohun àgbàrere ò ní tán lórílẹ̀. Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá wa, gbogbo atọ́ àsúre ìwòrìwò fún ẹ ṣeun ìyá Múlíkà. Ẹ rí i pé ó dàbí pé ó fẹ́ mẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi díẹ̀ láti sáré ṣí gbòǹgbòǹ mi. Mo kí gbogbo wa tí a ti ń gbọ́ wa, tí ẹ ti wà létí ìgbọ́ láti gbà yí wá tí bàbá wa ti ń sọ̀rọ̀. Ní kí bàbá wa fi rí nǹkan kan mu kọ́nà fún wọn lè ṣe kíni kó lè tútù mìnìmìnì. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa power tap ìkíní, ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ ẹ̀ ní community. Gbogbo nǹkan tí bàbá wa ti sọ sílẹ̀ pátápátá mo rí i pé gbogbo wa àti gbọ́. Ní báyìí ìyá wa Múlíkà, nǹkan tó kàn báyìí ni wípé àwọn tó fẹ́ béèrè ká máa ṣe kíni ká máa gbé wọn wá sókè. Àwọn tó bá dẹ̀ ní tí wọ́n bá ní lọ́kàn láti béèrè yẹn, òfin tó wà ńlẹ̀ ni wípé tẹ́ bá ti béèrè wọ́n á fún yín ní èsì, ẹ padà lọ sísàlẹ̀, wọ́n á gbẹ́lòmíì wá, ènìyàn wá béèrè á wá sọ tiẹ̀. Àárín ìṣẹ́jú mẹ́ta la fẹ́ máa fún ẹnikẹ́ni tó bá ti wá sókè, torí wípé a fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n ní kán rí ààyè wá sí òkè láti wá béèrè lọ́wọ́ bàbá wa. Ẹnikẹ́ni tó bá bú èébú a máa gbé wọn wá sísàlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, torí a ò fẹ́ ẹnikẹ́ni tí ó máa wá da ètò yìí rú àbí máa sọ̀rọ̀ fún wákàtí kan. Àdẹ̀fẹ́ ni tó kàn máa já wọlé tẹ́wẹ́ pé wọ́n máa gbé wọlé tẹ́niyàn ò ní dúró, ẹ má bínú, tó máa sọ pé ẹlẹ́ kìnnìkan àfẹ́ yẹn. Tó bá ti fẹ́ gbé yín wá sókè, mo fẹ́ kẹ́ wà létí ibi gbohùngbohùn yín, kẹ́ bá wa pa. Ẹni tó bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ lè gbọ́ nǹkan tẹ́niyẹn fẹ́ sọ délẹ̀ kẹ́yìn náà tó sọ ti tọ̀dọ̀ yín. Ẹ ṣeun. Ní báyìí ìyá wa Múlíkà, mo fẹ́ kẹ́ bá mi máa pe àwọn tí wọ́n wá sókè láti wá sọ̀rọ̀ kí wọ́n béèrè kán dẹ̀ máa lọ sísàlẹ̀ ní kí bàbá wa ṣe àlàyé nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ wọn fún wọn. Ẹ ṣeun. Ẹ ṣeun ma, ẹ kú ohun. Ọpẹ́yẹmí ṣe wà ń bẹ̀, ó dà pé ẹ ti ní phone call, ẹ padà wá. Ẹ ṣeun. Ìbéèrè nìkan kọ́, wọ́n lè ṣàfikún, wọ́n dẹ̀ lè yọ kúrò náà nǹkan tí a ti sọ sílẹ̀. Ẹ sà. .T music ẹ káàbọ̀ sórí stage kí lẹ́ni